welcome. Welcome. Abass Obesere, thank you very much. Thank you. Paramount King of Fuji. Paramount King of Fuji. Abba PK Defense. You know what to be able to A.P.C.
àgbàlagbà èèyàn James ni bàbá wa ní ọmọ tọdún bá kú ní bàbá. A.P.C tí mo bá lọ bàbá ní àmì ẹ̀jẹ̀ ṣayọ̀ ní bàbá ní àmì. Sáré fún mi ní ti sátì ìràmọ́ ni sátì 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 ìràmọ́ ni sátì ìràmọ́ ni àjàwí adé ni sátì ìràmọ́ ni sátì ìràmọ́ ni sátì ìràmọ́ ni sátì. Ọmọ sàlàyé ló dé dèjìrà sátì. Ọmọ sàlàyé tá a bá ti rí wọn pẹ̀lú àpọ̀lẹ́. Àwọn ọmọ wọn lè 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 jì. Àti ní sọ̀rọ̀ lè lè máa jẹ́. Àwọn àbí ní ìṣẹ̀lẹ̀ lè ṣọwọ́ wọn débú lẹ́yìn. Ọlọ́run ló máa lè dá. Alájẹ́ kì ọlọ́run ló máa lè dá. Àwọn àgbàgbà àti àti òṣàṣe iná. Ẹgbẹ́ lè pa kọ́dà láwọn ẹni bèrè àti àti òṣàṣe iná. Ẹgbẹ́ lè pa kọ́dà láwọn ìyá àfọwọ́dé wọn fi wọ́n sílẹ̀ sáàtì. Bàbá ẹni ìgbà òbíkì ilé. Bàbá ẹni ìgbà òbíkì lórí ẹ̀yà rẹ̀. Àwọn sọ wípé sáàtì wa mọ́ ni mi. 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 Àkọ́kọ́ ìgbà. Sọ́jà ń bẹ̀ lọ́mọ mú sí o. Ọmọ mú sí o. Ọmọ mú sí ìlọ́sà. A.P.C lára o. Ọdún náà kí lára yó. A.P.C lára o. Kí lára yó. A.P.C lára o. Kí lára yó. A.P.C lára o. Àníyá ìwé lèwe. Ìgbàlá ṣíkì. Àwọn òpè jẹ́ ká ṣe ìgbàlá A.P.C. Ẹjẹ́ gbẹ́sẹ̀ má tẹ bàtà sójà mọ́lẹ̀ o, ó yẹ kó gbẹ́sẹ̀ nílẹ̀ kíákíá. Gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ má tẹ bàtà sójà mọ́lẹ̀. Gbẹ́sẹ̀ 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 gbẹ́sẹ̀. Ó bá náà tó lé ẹ̀kan tó lé torí tí mo bá àwọn ẹ̀jẹ̀ sáré ṣe fàájì fẹ́rẹ́fẹ́. Dúró. Ẹ bá ń wọ́n mẹ́lẹ́lẹ̀ kan, ẹnu tí ń fẹ́ gbẹ́ nílẹ̀ yìí o.
òṣèré bẹ́ẹ̀ ni o. Ọmọ sọ́lá ní òṣèré. Èmi òṣèré. Ó bá sọ̀rọ̀ mi lẹ́yìn. Èmi òṣèré sí. Ṣẹ́pẹ̀. Ó bá sọ̀rọ̀ mi lẹ́yìn. Ṣẹ́pẹ̀ sí. Balógun ń sọ̀rọ̀. Bàbá kí ló ń sọ̀rọ̀. Ọmọ abúlé sọ̀rọ̀. Ọmọ abúlé sọ̀rọ̀ kílẹ̀ lẹ́nu ló ń sọ̀rọ̀. Balógun ló ń sọ̀rọ̀. Bàbá kí ló ń sọ̀rọ̀. Ọmọ abúlé sọ̀rọ̀. Ọmọ abúlé sọ̀rọ̀ kílẹ̀ lẹ́nu ló ń sọ̀rọ̀. Ìlọsílẹ̀ ìjàlẹ̀ ìjà sí. Ìjàlẹ̀ ìjà sí. Wọ́n lè wọ ọlọ́jẹ́. Wọ́n lè gbé wa láti wájú wọn lè fàájì. Ìjàlẹ̀ ìjà sí. Ìjàlẹ̀ ìjà sí. Wọ́n lè gbé wa láti wájú wọn lè fàájì. Dákò ń bẹ̀. Èsì ń bẹ̀ lánàá. Sáàtì àwọn ènìyàn. 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 Ọkọ mi ọ̀rọ̀ mi. Ṣé o ti gbọ́ mi bá sáàtì àwọn ènìyàn sọ̀rọ̀? Ọmọ sáàtì àwọn ènìyàn sọ̀rọ̀ kí wà ní sáàtì. Sáàtì 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 sáàtì. Ojúbílẹ̀ ti dáadáa. Ojúbílẹ̀ ti dáadáa. Ojúbílẹ̀. Ìjìnlẹ̀ fún àmọ́dù. Bọ́sẹ̀ sáàtì àmọ́dù. Ìjìnlẹ̀ fún àmọ́dù. Bọ́sẹ̀ sáàtì àmọ́dù. Àrùn ìtọ́jú ọ̀rọ̀ ẹ̀gbọ́n. Bọ́sẹ̀ sáàtì àmọ́dù. 2023. Ẹgbẹ́ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Ẹgbẹ́ tó ń sọ. Ọ̀gbẹ́ ní kí lọ gbẹ́jú náà. Ọ̀gbẹ́ kí lọ gbẹ́jú náà. Ẹ̀ṣẹ̀ pàdéyàn lójú ẹni. Ẹ̀ṣẹ̀ pàdéyàn lójú ẹni. Bàbá ìbálòpọ̀ túnbẹ̀ bàlòpọ̀. Bàbá túnbẹ̀ bàlòpọ̀. Tí a bá nù wá yà ń sáájú yẹ. Tí a bá nù wá lòwe kẹfẹ́ jìnnà yà ń sáájú yẹ. Gbogbo bí tí o bá ń lọ bàbá ń bá ẹ bọ̀. Ṣé ọmọ Tinubu? Ṣé ọmọ Tinubu? Wọ́n gbé bọ́lá ọmọ Tinubu. Òní dá fẹ́ni tó bá lè wí. Òní dá fẹ́ni tó bá lè wí. 2023. Ẹgbẹ́ sábà yẹ mi. Ẹgbẹ́ awàdùn bẹ̀bẹ̀ náà ń ṣe. Ẹgbẹ́ awàdùn bẹ̀bẹ̀ náà ń ṣe.
tí kì í dáadáa. Okùn ọlá okùn ọlá okùn ọlá. Mùtí 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 okùn ọlá okùn ọlá. Mùtí mùtí ọlá okùn ọlá. Mùtí 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 wà lára ni o. Chairman, sir. I thank you most sincerely. And I must assure this leadership that our results, our efforts, Mommy,
Judgment and happy, I love us.